Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò lọ́jọ́ tẹ́bi ọ̀pálé gbogbo wa àtáyá o àtọmọ o àtọkọ o àtẹbí àtàrà wa ò ní sí nlé òjò tẹ́bi ọ̀pọ̀ náà ànírìn lọ́nà lọ́jọ́ tí wọ́n bá sọ pé lè ọgbẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tiwa ò ní pa títì láró láṣẹ Èdùmàrè àṣẹ lóòótọ́ ni pé kú ń bẹ nílé ikú ń bẹ lóko ikú ń bẹ lẹ́sẹ̀ kòkó ń bẹ lọ́nà jíjìn àti pé kò síbi tí kú kìí ti pani igi dá lóko ọ̀pọ̀ ọmọ alára méje ajérò òun fi bẹ̀rù bójó kọ́ ọmọ tiẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà jù síyẹ̀wò ajájìn ọ̀pọ̀ ọmọ ajérò mẹ́fẹ̀ẹ̀fà sọnù ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ sárábìnrin kan ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ gbáà ni ìṣẹ̀lẹ̀ abàmì téèyàn gbọ́dọ̀ fi gbàdúrà fún ọ̀tá èèyàn kábíàmọ́ pàdánù ọmọ mẹ́rin lọ́jọ́ kan ṣoṣo òní kìí ṣàkọ́kọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tó ṣẹlẹ̀ sí sẹ́yìn ǹjọ́ láǹfààní àti súnmọ́ wọn ǹjẹ́ wọ́n láǹfààní àti bọ̀ sípò mọ́ tàwa ló lè fi irú ẹ̀ tọrọ mi bàbá rẹ̀ ni ẹni tí ń ṣe dáadáa ńlá pé mo fẹ́ dàbí lágbájá tàbárẹ̀ yẹn ni tọ́gbajúmọ̀ tí ń rọ́wọ́ yọ láwùjọ lápò òsà òkè jẹ́ ń dàbí tàmẹ̀dùn kò sẹ́ni tí fẹ́ kọ́pì ẹni tí ọ̀fọ̀ bá ń ṣẹ̀ well arábìnrin ọ̀hún ó kọ rí a máa jẹ́ Mercy Ẹ̀dú ẹ má bínú gbogbo ọmọ kóòtù òjìire bí pé wọn láǹfààní àti kí ṣé dáadáa lẹ́wà ìbànújẹ́ òní kan yín ibi òní ṣẹlẹ̀ sọ́ọ̀dẹ̀ yín látàwọn àtẹ̀yìn kí àlàáfíà ara wa kó má di fíafíà ikú òjijì ò ní pa yín kò ní pa wá àní rí gbé sọnù bí òsì bí ọmọ àtẹ̀yìn náà ẹ ṣe pọ̀. Like I said arábìnrin ọ̀hún Mercy Ẹ̀dú ńlórúkọ rẹ̀ kọlákọságbé ní àtẹ́lẹwọ́ ọ̀dẹ̀ tán jẹ torí pé sẹ́yìn ṣe rìn tọ́jú owó iṣẹ́ rìn béèrè adíá fún Akínbọ̀dé ọmọ adẹ̀bìtì sọlá wọ́n máa yí múṣẹ́ rẹ̀ ní ọ̀kúnkúndùn ó sábíàmọ́ dórí méje wọ́n àtọ́kọ ẹ̀ ìdè wọ́n sì yédè ọ̀rọ̀ wọn yíra ṣe igi tọ́tọ́ kì í pẹ́ ń gbó ọlọ́wọ́ kọ́kọ́rọ́ kì í fi kọ́gi èèyàn ní fi kọ́ lọ́jọ́ burúkú èṣù máa lọ tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí arábìnrin wà nílé ìtajà rẹ̀ níbi tó ti ń jẹ àwọn nǹkan tẹnu títí ń ta nǹkan táwọn tẹnu ń jẹ ọrọ̀ ajé sì ń wá ṣùgbọ́n òjò àrọ̀rọ̀ dákan lọ́rọ̀ òjò tá a wí ọ̀nkọ́ sísọ ọjọ́ kẹ́ni kò dá ọjọ́ kejì kò dá ọjọ́ kẹta bó bá dá yóò tún bẹ̀rẹ̀ padà lọ́jọ́ burúkú yìí ọmọ 5 ni ó bá kú ó dàbí ẹni pé àwọn ará àdúgbò wọ́n bá rí kan rescue àwọn ọmọ ti iléèwé dé wọ́n gba ṣọ́ọ̀bù màmá wọn lọ àwọn 3 tó jò padé láti iléèwé gbogbo wọn lòjó padé o àwọn 3 ti tètè lọ lé ní tiwọn àwọn 2 tó kù ṣọ́ọ̀bù bóyá 2 tó kù ò sí ńlé ṣùgbọ́n 2 tó kù ṣọ́ọ̀bù aṣọ tiwọn náà ti rí aṣọ ti tutù mọ́mí ẹ jẹ́ ká lọ ilé ká lọ pààrọ̀ aṣọ ni wọ́n bá délé lòjò táwé wọn bá tó pọ̀ lápọ̀jù wọ́n mọ̀ gbélé wọn wọ́n fọrùn rọ̀ àbí
àìgbélé ẹni ká fọrùn rọ Yorùbá wí. Wọ́n gbélé wọn wọ́n fọrùn rọ. Òjò ọ̀ká pàánù lé wọn. Ìkún omi ọ̀wọ́nú ilé. Bó ló sì ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ńlá gbáà ni o. Ẹ jẹ́ ìyá ṣẹ́jú méjì lò nínú ìṣẹ́jú yín. Pápápá ni mo fẹ́ ṣe. N fẹ́ lu àmì fàágùn rárá. Ìṣẹ̀lẹ̀ àbàmì, ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ńlá gbáà ni. Òjò kápánù ilé wọn ṣé gbàgbé. Ilé wọn ò wó, àgbàrá òjò ó wọlé. Bó lọmọ mẹ́rin ṣe wá pàdánù ẹ̀mí wọn láàrin 5 ìṣẹ́jú kan. Ẹ ṣé pọ̀. MDT Freight and Logistics iṣẹ́ wọn dára o lówó pọ́kú ni wọ́n jáfáfá o wọ́n ṣe é gbọ́kànlé MDT wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics alékìtìntì gbogbo èèyàn ló ròyìn iṣẹ́ wa cargo services wa lẹ́sẹ̀kẹsẹ̀ lówó péréte lẹ́wọ̀ gbé gàrí epo pupa èlùbọ́ ẹ̀gúsí ẹja gbígbẹ irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ránṣẹ́ sáwọn èèyàn yín láti Nàìjíríà sí Europe UK US Canada ibikíbi lágbàáyé kò tán síbẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Canada ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní Canada fún ohun tẹ́ ẹ fẹ́ gbé wá sí Nàìjíríà ìbáṣe mọ́tò electronics ohun èlò lóríṣiríṣi lọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ní kọ̀ǹtínà ọwọ́ kan láò clear kọ̀ǹtínà yín fún yín nílùú Èkó bó ṣe jẹ́ pé a tún lè bá yín gbẹ́rù yín dẹnu ọ̀nà yín níbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé fún ẹ̀yin tẹ́ wà ní GTA area àtàwọn ìlú mìíràn ní Ontario Canada a tún lè wá gbé lọ́dọ̀ yín pẹ̀lú àsọyépọ̀ olú-iléeṣẹ́ MDT ní Nàìjíríà wà ní number 5 The Best Crescent off Olútósìn Àjàyí Street Àjàó Estate Oṣòdì Ṣọlọ Lagos ẹ bá wa sọ̀rọ̀ 0912 907 4004 ẹ̀ka iléeṣẹ́ MDT 2nd Avenue 22 Road G Close B-Mark Plaza Festac-Tan Lagos ẹ pè 0810 836 8507 iléeṣẹ́ MDT ní Canada kalẹ̀ sí 68B Commercial Road Bolton Habionfont Intersection Ontario L7E 1K6 please call +1437 655 4402 MDT Clearing Freight in Logistics Assure Delivery. There is a place to enjoy some me time, to enjoy a quick getaway, a place to relax, chill and enjoy an aesthetic space, a place to relax and recoup. Why not try EP Homes? EP Homes is a 1-bedroom shortlet, a modern-day Airbnb for a serene, cute and enjoyable experience. At EP Homes, there is 24-hour security, 24 hours electricity, fitted kitchen, parking space, Wi-Fi, Netflix and chill, table tennis and snooker board, car rental services, and guess what? We are affordable. To the 13 Akindoyin Street, Elele, Ile-Ife, Osun State, Nigeria. Want to see for yourself? Make inquiry or make reservation right away. Call EP Homes on 0802 116 3541 or 0906 416 1511 or send us an email on edgeplusinnovation26@gmail.com. If the world is too fast, come to EP Homes. You will love it. Holy Mary ní ẹ máa bọ̀ o fún gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Europe pátá. Holy Mary Spiritual Store ní ẹ máa bọ̀ o. Holy Mary Spiritual Store àgbà àràgbà ilé ìtajà tọ́kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan ìbílẹ̀ rà lọ́lọ́kan òjọ̀kan. A standard spiritual store tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan tọ́rọ̀ mọ́ spirituality rà. Spiritual perfume bíi perfume Divine Grace tí jẹ́ káàánú ọwá ni rí débi kọ̀rọ̀kọ́ndú. Perfume 77 Holy Michael perfume lẹ́yìn fẹ́ rà. Divine Favour Chairman perfume ẹ̀mí mímọ́ perfume Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni spiritual soul àwọn
ọṣẹ aṣínà lóríṣiríṣi, ọṣẹ aṣẹ́gun, ọṣẹ arọ́bí, ọṣẹ pègúnrẹ́, ọṣẹ ìtúsílẹ̀, ọṣẹ ìwòsàn. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni Holy Merin ta spiritual oil, òróró bíntù, 6 flower, òróró pẹ̀lú ọṣẹ tó gallant, danduala, sasorobia, magnet oil, ọ̀sọ̀rọ̀bíà, success oil, witches expeller, oògùn ọfà, àgbo ọfà, àpòrú ọfà tó dájú, àgbo arthritis, àgbo diabetes, àgbo fún ìtọ́jú ojú, àgbo fún ìtọ́jú ọpọlọ, àgbo fún àìsàn jẹjẹrẹ, àgbo fibroid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò sí ní tẹ́ fẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire tí ò sí ń bẹ̀. ìgbà lóríṣiríṣi, ìgbà ajé, ìsásùn, ìkòkò, àwo sóbí, odó pẹ̀lú ọmọ odó, ewé ọmọ, gbogbo nǹkan celestial, gbogbo nǹkan kérúbù àti sẹ́ráfù, bíbélì, ọ̀kan òjọ̀kan ìlú ìbílẹ̀ Yorùbá bíi gángan, ìyáàlù, bàtà, agogo, ṣẹ̀kẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo ẹ̀ ní Holy Merin spiritual store tó wà ní 7816 Paston Drive, District Heights, Maryland, United States of America. gbogbo ẹ̀yin ta America, London títí dé gbogbo Europe kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ fi ọkàn balẹ̀, gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ní Holy Merin spiritual store wọ́n ó gbé e dẹnu ọ̀nà yín kókókó. bákan náà ni wọ́n ń ṣe spiritual consultation. bóyá ẹ fẹ́ wádìí nǹkan tó díjú, tó lọ́dún papọ̀, tó ta kókó. ẹ̀yin ẹ sáà ti pè wọ́n sórí nọ́mbà yìí tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp +1 240 486 7267 +1 240 486 7267 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí wẹ́bsáìtì holymeryshop.online. bó o bá fẹ́ wẹ ìgún, wẹ ìpè, wẹ ìdààmú ayé rẹ kúrò, Holy Merin spiritual store ní kó o máa lọ. Holy Merin spiritual store, ẹbọ kéékèèké ní gbalẹ̀ ìkúlà. ọ̀rọ̀ ayé wa ń fẹ́ àbójútó, mójútó ọ̀rọ̀ ayé rẹ yóò sì dára fún ọ. gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní rògbàtà Holy Merin spiritual store ní ẹ máa bọ̀ o. ẹ káàbọ̀ padà. well nínú ilé tẹ́ ti ń gbọ́ mi, ìṣẹ̀lẹ̀ jàǹbá tí ó ṣẹlẹ̀ sí kọ́mọ gbénú gbẹ́wò yín, ìbànújẹ́ ọ̀dàlà ẹni títí ẹ ti jóná ò ní kóná mọ́ tiwa, ẹni tí ó ṣẹlẹ̀ sí tí ó kàn wá Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ sí wọn. ṣùgbọ́n báwo gangan làwa gangan ṣe ń ṣọ́ra wa, báwo la ṣe ń dáàbò bora wa, kí làwọn àṣìlẹ̀ tá à ń ṣe torí ọjọ́ tí ibi ọ̀fẹ́ kànlẹ̀kùn tá a lára ilé wa ti ń jẹ kòkòrò tí ọ̀dá, tá a panumọ́ tá a sọ̀rọ̀, ṣé tí òrùn hẹrẹ rẹ̀ bá dé sáà láǹfààní àti sùn. gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, òjò ọ̀ká pàánù ilé wọn ò wó, àgbàrá òjò ò sì wọlé. ṣùgbọ́n lẹ́yìn ilé wọn, ilé kan ń bẹ, àpáta ń bẹ ń bẹ, ilé kan ń bẹ tán wá kọ́ sórí àpáta. lóòótọ́ àmọ́ kọrin gbà táwa kékeré, kọ́lé sórí àpáta, ilé ìyanrìn abáyanrìn lọ, kọ́lé sórí àpáta. ṣùgbọ́n èmi rò pé tán bá fẹ́ kọ́lé sórí àpáta, ilé bíríkì ló yẹ kó jẹ́, ilé tán fi cement concrete tí wọ́n fi kọ́, ìyẹn ni yóò gọ́ọ̀mù má àpáta, ló máa dúró forever. wọ́n kọ́lé alámọ̀ sórí àpáta. ẹ̀yin náà ti rírọ̀ ẹ̀ rí. ẹ wo ignorance àwọn èèyàn. ńgbà tó kọ́ majority ò ní mọ ewu tọrọ mọ́, wọ́n tó lè máa yìn. ẹ wo lé yẹn, amọ̀ ni wọ́n fi kọ́. omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì, òjò pọ̀ lápọ̀jù. ó gba ilé ọ̀hún kúrò lórí àpáta, ó gba sílé àwọn arábìnrin. ó pọ̀ ọmọ ẹ̀ 4 lọ́jọ́ kan ṣoṣo. ẹ dákun, ta la fẹ́ bá kẹ́dùn? ṣẹ́ǹtílé ẹ̀ wó, ṣé jàǹbá ò ní ṣẹlẹ̀ sáwọn náà? ṣé jàǹbá ò ti ṣẹlẹ̀ sáwọn náà? ẹ̀ńtọ́mọ ẹ̀ kú, ṣé jàǹbá ò ti ṣẹlẹ̀ sí? àwọn abánikẹ́dùn ó wọlé wá, wọ́n máa dá ẹ̀bi, wọ́n máa dáre. ṣùgbọ́n ẹ̀pà òbóró mọ́, aṣọ òbọ́mọyẹ, ọmọyẹ ti rìn òwò ọjà. èmi àwọn ọmọ ọlọ́mọ ti dágbére, ọmọ 4.
wọ́n sùn gbalaja kalẹ̀ lọ́jọ́ kan ṣoṣo láti inú ìyá kan ṣoṣo. Báwo la ṣe rẹrú ẹni bẹ́ẹ̀ lẹ́kún? Ṣé kú àwọn ọmọ yìí wà avoidable? Well, ó wà avoidable. A lè pé kẹ́ni tó fẹ́ kọ́lé ọmọ kọ́lé, ṣùgbọ́n jọ wájú ilé tá a fẹ́ kọ́ ṣáàwó wọn bàbá wa ń kọ́lé bàmùbàmù láyé àtijọ́ ó dẹ̀ ń dúró, ṣùgbọ́n ṣé ó ń tọ̀ ń ronú pé orí àpáta ló ń fẹ́ kọ́lé sí? Bọ́n bá fẹ́ kọ́lé bàmùbàmù wọ́n gbẹ́ foundation náà fún un. Wọn ò lè bẹ̀rẹ̀ lórí yẹ̀pẹ̀ lásán, wọ́n gbẹ́ foundation fún un. Ó sì ní bí wọ́n ṣe mọ̀ nípele nípele, wọ́n mọ̀ kan yọ́ gbẹ́, wọ́n mọ̀ kan yọ́ gbẹ́, wọ́n mọ̀ kan yọ́ gbẹ́ nípele nípele. Ńgbọ́ ya ni wọ́n fi amọ̀ gan yọ blọ́ọ̀kù, ó jẹ́ kí lè wọ́n strong. Lo and behold, ǹjẹ́ ẹ mọ̀ pé ilé alámọ̀ kò sí bó ṣe fẹ́ rin láti ìta tí ó rìn wọlé. Ilé blọ́ọ̀kù tójò bá pọ̀ ńgbà míì yóò ẹ̀ mọ̀ fíìlì ẹ̀ nínú ilé pò rìn wọlé. Ṣùgbọ́n gbogbo nǹkan ló lòdì wọn, gbogbo orin ló ní bọ́n ṣe ń kọ, gbogbo olù ló ní bọ́n ṣe ń jó. Àánú Olódùmarè ò ní fi á sílẹ̀ o. Ìjàmbá ò ní ṣe wá, ewu ò ní ṣe wá. Ẹ jẹ́ káwa náà dẹ̀rọ̀ rẹ̀ já yàgò fẹ́ wu. Ẹ má jẹ́ àárín bèbè wu. Wàhálà àti ìdààmú bíi tí ògo kéré mọ́ kò ní jẹ́ ìpín èmi àtẹ̀yìn. Àní gbèsè àní gbégbìn, ọmọ wa ò ní kú máa lójú. Abárábìnrin Mercy Ẹ̀dú abakẹ́dùn kọ́lọ́hún foríjì àwọn ọmọ tó kú. Ìpẹ̀ òsì téèyàn lè ṣe fún dàbí alára, àbí kí lẹ fẹ́ fi ṣe pẹ́ fún? Jùpọ̀ lọ́hún ó tù nínú, Ọlọ́run rọ̀ lọ́kàn lọ. Àkàndọ̀rọ̀ Awíkonko ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ ńlórè mí ńlọ jẹ́ kí n mú wá sí ti gbọ̀yìn, àti pàápàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ ń dóníyàn o. Ìṣẹ̀lẹ̀ abàmì ń wáyé káàkiri torí pé kọ̀ọ̀kan wá ni ọ̀já mọ̀. Ẹ like follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ́n mi o, orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o.